bàbá àdínní ìmọ̀ pé yín náà máa ń yan ọmọ báwọn. Mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sẹ́yìn. Ìsọwọ́ yan mọ yín ní agbára. Kò rí pé bá a ṣe ń ṣe chop and pass yìí dà. Ó dáa tá a bára wa jà sí mọ́. Tí n bá ti jẹ tèmi tán ìwọ náà jẹ tó bá jẹ pé ọ̀lọ́ kọ́kọ́ jẹ jẹ pé kémi náà sí kíni kémi náà jẹ. Ẹyán mọ̀ kan oróyìn yín fún mi. Ọmọ Násàlátù rébété onígíní. Ilẹ̀ orí sọ ògidì báyìí ni mo ní á. Ọmọ òun tọ́ pinpin. Ìbílẹ̀ wà. Àbádọ́ ìbù. Yàrá wa wà. Àwọn èèyàn rán lọ́dọ̀ alájàsẹ̀rí ń bẹ̀ hùn. Alájàsẹ̀rí ń sìn ìnáwó ni. Ìnáwó bò ó. Kí ló wá sí Ara ẹni tó ní alájàsẹ̀rí wò gẹ́gẹ́ ló ń sọ náà. Alájàsẹ̀rí atúnṣe ṣe tẹ fún lóye ń jó ní. Alájàsẹ̀rí ọbẹ̀. Ọbẹ̀ ni wọ́n máa ń pè ibù. Ìmọ̀ àtúmọ̀ pé nílé ọba. Àbájáde yẹ jẹ́ àṣẹ̀rí pupa kọ́ ni. Pupa tó mọ́ tó mọ́ra tó náà ní. O gbé mi dé. Nísànà wọ́n tún dá yàtọ̀. Yóò máa rí ni kí ni a bá wo èèyàn kí ni a fún wọn. Ó ti dèèyàn mẹ́wàá tó ti kà tó bá a sùn tí wọ́n ti kú. Ó kàbò. Èèyàn mẹ́wàá tó ti bá a sùn tó ti kú òní bẹ́ẹ̀ bí títí ń kà lọ́wọ́lọ́wọ́. Eduna níta ń sọ. Ẹni sùn alájàsẹ̀rí atẹ́sìnṣe ni o. Ẹ gbọ́ mi yé. Atẹ́sìnṣe gùmùgùmù báyìí. Tó pupa. Ta fún lóye ń jó ni. Tó mọ́ra. Èèyàn mẹ́wàá ló ti kà tó bá a sùn tó ti kú ládùúgbò yìí. Ẹ sáà rí pé kò ọ̀dọ́ pọ̀. Àwọn tán bá a sùn àbí. Tán bá a sùn. Bí kò yé mi. Àwọn tán bá a sùn níbi January February nǹkan. Àwọn nǹkan tó wá ń bẹ tí wọ́n ẹ̀sẹ̀ bá a sùn àwọn ni wọ́n ó kú láàrin oṣù mẹ́ta. Bẹ́ẹ̀ ni. Oṣù mẹ́ta. Kí ni kọ́kọ́ ó ti kà bó ni ṣe ń kà wọ́n ó kọ wọn nílò ní àbí táìtù ní fi ń pè wọ́n. Ó kọ wọn náà ní ń pè ó kọ wọn náà ní dá ẹdú ọ̀rọ̀ yóò fẹ́ yé mi o kí ló dé. Kò sí kankan ní pípẹ́mù wa. Lẹ́yìn máa bá a sùn ní bíi February kan. May ni ó kù. Yóò kú ní. Bíi May 4. Bíi May 4 ẹni ò ní ṣe léyà. Ilé ò ní. Aláàgbà. Aláàgbà. Inna lillahi wa inna ilayhi raji'un. Kí ló dé sẹ́ mọ̀ ẹ́ tó bá a sùn. Inna lillahi wa inna ilayhi raji'un. Ẹ mọ̀ pé kó ọdún ó dá. Àbẹ̀ láti wá ọ̀dẹ̀ là á padà sí. Ẹ á kẹ́dùn ní àwàtọ̀ yìí bù. Ṣé sórí? Ẹ á kò torí Ọlọ́run. Téèyàn bá kú ní bíi 40 years pé bí èjì rẹ̀ bíi 40 years ni dábùsọ òkú ọ̀fọ̀ ní àbọ̀kù àgbà. Ó dàgbà. Ẹ̀yin ti wọ 40. Ó dàgbà. Ẹ ti wọ 40. Ẹ ti dàgbà. Ẹni tó bá ṣẹ̀ fẹ́ wọ 33 nǹkan. Òun náà ń mẹ́nu lé àgbà bọ̀. 33 ń mẹ́nu lé àgbà bọ̀. 33 ni. Ó lo ìdajì tá Kí ṣe pa bá a sùn rárá o. Ṣé ìpẹ́ ẹ̀tọ́ bẹ́ẹ̀? Àbá a sùn. Ikú ọ̀dọ́ máa ń pa àwọn àgbàlagbà lẹ́nu. 33. Àbátọ̀ ìbùmọ̀ Ẹ̀mọ̀ fẹ́ fi kú jọ Jésù yìí fẹ́ fi kú jọ Jésù. Àbátọ̀ ìbùmọ̀. Àlọ́yẹ̀ gan-an. Ó yẹ burú ni. Ó kí ni wọ́n ń dààmú kẹ̀kẹ́ náà. Ó gbé kẹ̀kẹ́ kí wá. Àbátọ̀ ìbùmọ̀ lọ. Sẹ̀gbẹ́ ilẹ̀ ni introduce rẹ̀ sí mi. Sẹ̀gbẹ́ ilẹ̀ jẹ́ kùkù mi. Sẹ̀gbẹ́ ilẹ̀ ni kì í ṣe mẹ́. Sẹ̀gbẹ́ ilẹ̀ ni kì í ṣe mẹ́ pé ẹgbádùn rẹ̀. Tí máa fi ìkùkù bẹ́ẹ̀ tí máa dẹ̀yìn ní ìkùkù. Tí máa dẹ̀yìn ní ìkùkù. Tẹ́ bá yẹ pé ìjẹkújẹ bá tiẹ̀ náà jẹ́. Tẹ́ pé gbogbo tí bá ti jẹ àfi kí wọ́n náà jẹ́ mẹ́. Sọ́lá jásẹ̀ kí wọ́n jọ lọ lọ́jọ́ èrí. Máa jù mí lọ lọ́jọ́ orí kọ́. Àdìgẹ́ ìjà Ànábì lọ ni. Bàbá àdìjẹ́ wa já Ànábì lọ. Ló ní kí wọ́n máa bá Ànábì fẹ́ àdìjá ní Sùlọ́kà ni. Ṣé ìwọ ẹni tó ju ọlọ ló ń bá ló ń yàn. Pé kò ju ẹ̀yin lọ. Kò ju ẹ̀yin lọ. Owó tètè kú wa báyìí. Àṣebí ṣe ń pè ní ibù, àṣé ikú mo bú. Àṣé ikú mo bú. Èmi náà bú. January mo ṣe tèmi. February mo ṣe tèmi. Alóṣù tó ń bọ̀ tèmi. Ní ṣáájú rẹ̀ kúnnù. Tí n bá lọ sọ fẹ́ lé ha. Àlìkínbà mi funfun wọn ní ká fi sin mí o. Tí wàá ní ká fi sin èmi ò ní jáṣẹ́ ọ̀kan lọ. O gbọ́dọ̀ fi lè sì sí ọ ikú padà tètè rí bí wọlé báwọn. Kí ni kan bọ̀ àlìkínbà mi dúdú yìí. Ó rí yẹn burú ni ó ṣe fọṣọ dúdú sí mi.